Ilé ẹjọ Gba Béèlì Agbẹjọ́rò Àgbà Naijiria tẹ́lẹ̀ Malami pẹ̀lú 500 million naira àti onídùró méjì. Ilé ẹjọ́ gíga àpapọ̀ nílùú Àbújá mọ̀ ti gba béèlì agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ Nàìjíríà tẹ́lẹ̀ Abubakar Malami pẹ̀lú 500 mílíọ̀nù náírà 500 million naira àti onídùró méjì. Adájọ́ Emeka Nwite tó fún Malami ní béèlì náà mà sọ pé àwọn onídùró méjì ọ̀hún wọ́n gbọ́dọ̀ ní ilẹ̀ lágbègbè Azokoro Maitama tàbí lágbègbè Gwaripa nílùú Àbújá. Adájọ́ mà tó pàṣẹ pé àwọn tí yóò ṣe onídùró Malami wọ́n gbọ́dọ̀ mú ìwé ìrìnnà wọn wá sílé ẹjọ́. Ẹ̀sùn oníkókó 16 tó dá lórí jíjí owó ìlú kó lọ sí ilẹ̀ òkèrè ní àjọ efcc òun ló fi kan Malami àti ẹbí rẹ̀. Dúkìá tó tó 8.7 billion naira òun ní efcc fẹ̀sùn kan Malami wípé ó fi owó ìlú rà. Ọgbà ẹ̀wọ̀n Kùjé nílùú Àbújá ìyẹn ni agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ Nàìjíríà tẹ́lẹ̀ Abubakar Malami òun ló ti ṣe ọdún tuntun 2026 lẹ́yìn tí ilé ẹjọ́ pàṣẹ pé kó wà láhàámọ́ lórí ẹ̀sùn ìwà àjẹbánu tí wọ́n fi kàn án. Àjọ efcc ó gbé Malami àti ọmọkùnrin rẹ̀ Abubakar Malami Jr. àti arábìnrin kan Bashiru Asabe lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó 16 tó mọ̀ dá lórí jíjí owó ìlú kó lọ sókè òkun àti àṣìlò ọ́fíìsì. efcc fẹ̀sùn kan Malami pé ó lo ọ́fíìsì rẹ̀ nígbà tó wà nípò agbẹjọ́rò àgbà láti jí owó ìlú kó, èyí tí wọ́n ló fi ra oríṣiríṣi dúkìá bíi ilẹ̀, ilé àti ilé ìtura káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ Àbújá, ìpínlẹ̀ Kebbi àti Kano. Àmọ́ àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n mà sọ fún ilé ẹjọ́ pé àwọn kò mà jẹ̀bi ẹ̀sùn tí efcc tó fi kà wọ́n o. Lẹ́yìn náà ó ní adájọ́ Emeka Nwite ó mà ló má pàṣẹ wípé kí wọ́n kó wọn lọ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n ní Kùjé títí di àsìkò tí ilé ẹjọ́ yóò fi ṣe àgbéyẹ̀wò béèlì tí wọ́n ń béèrè fún. Lásìkò ìjọba Muhammadu Buhari ó ní Malami ó mà ló mà jẹ agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ ní Nàìjíríà. Adájọ́ Nwite ó wá pàṣẹ wípé ọjọ́ kejì oṣù kínní ọdún 2026 ní ilé ẹjọ́ yóò gbọ́ àwíjàre Malami àtàwọn méjì yòókù fún béèlì. Adájọ́ ní olùjẹ́jọ́ kínní àti èkejì yóò wà ní àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n Kùjé nígbàtí olùjẹ́jọ́ kẹta yóò wà ní àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n Súlèjà. Kọ́lọ́ ọ̀bẹ Elédùmarè kó là wá ń bẹ̀ ní Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ dẹ̀ máa bá wa share kẹ́ máa bá wa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná adẹ̀kú múra ṣẹ́ tòní àánú Ọlọ́run bá rèé yóò wé mi àti yín rí o.